Àkọlé eré tí yóò wá sí etí ìgbọ́ yín ni Ojú Dúdú. Eré yìí dá lórí àrùn lùkúlùkù coronavirus tí ó ń jà rìnrìn káàkiri àgbáláyé. Kí Elédùmarè ṣàánú fún gbogbo wa. Àṣẹ. Kòró ń bẹ níta, kòró ń bẹ níta, ẹ̀yin èèyàn wa ẹ ṣọ́ra fún coronavirus. Ó yá o. Kòró ń bẹ níta, kòró ń bẹ níta, ẹ̀yin èèyàn wa ẹ ṣọ́ra fún coronavirus. Kòró ń bẹ níta, kòró ń bẹ níta, ẹ̀yin èèyàn wa ẹ ṣọ́ra fún coronavirus. Ìlòrí títí ti mọ́ Elédùà Ọlọ́run òyìn tó bóde kò sówó kankan lápò ṣé ìlú náà lélẹ̀ tí yà ń jẹ́ yẹn olúwa rẹ̀ sẹ́ ti yàgàn kúdé lọ́sẹ̀ tó kọjá ni tó wọnú lé báyìí ní ìsìn kò sówó tá a tún fi lọ wá nǹkan ṣe mọ̀ ń wá owó kí ọ̀nà owó mo lè gbé gbà náà tí fi rówó òjijì torí olówó kì í ṣẹ̀wọ̀n lórílẹ̀‐èdè yìí o àwùlọ olòṣì náà ni mo lẹ̀ wọ̀n eré mi ò wá gbé mi ń jà ọlọ́jà ni Àkànmú ọlọ́sàánú wa ní aago méje ni tálẹ̀ ń bá sọ̀rọ̀ ẹni tó yẹ pé bá aago mọ́kànlá ò bá lù ẹ̀ ní dìde ńlẹ̀ kí a ló dé. nígbà tí ò wá ṣiṣẹ́ bíríkìlà tí màá tún wọnú ìlú wá ṣe kan lọ ṣé bí sì lè ronú ayé mi kí n wá bi tí ń dọ̀rọ̀ mi gbà àbí wọ́n ní a fool at 40 is a fool forever ọmọ káyọ ọjọ́ mi báyìí. ọ̀rọ̀ yín tó rònú náà bẹ́ẹ̀ ni àwọn sọ́jà bá náà yàn tí wọ́n gbé yàn lọ yàgànkú náà èèyàn gbọ́dọ̀ ronú kí wàá ní ìrònú yín dálé lórí ní ìsìn kò ṣiṣẹ́ àbí òwà ní ìrònú asán. Àkànmú sọ pé èrò kan sọ sí mi ní ọkàn ẹ jẹ́ ń gbọ́. tí mo wò pé tí èmi àti ẹ bá dorí pọ̀ àti jayé bó tẹ̀ jẹ́ pé jayé alágídí ni torí pé sí ọ̀sẹ̀ kan bọ̀dá àjàní ń jalè. ẹ̀yin sọ pé àgbébọn yìí sọ pé àmọ́ gbébọn sórí jayé ń tiẹ̀ tóun bá ti lọ sọ pọ́sẹ̀sẹ̀ ní gbowó tiẹ̀ yóò rí bíi 10,000 naira mú alẹ́ èló ló mú alẹ́ tó bá wọ ọ̀kadà rẹ lọ àti mọ́tò tó ń wọ̀ kí. bó o ṣe jẹ́ professional tó pé kò síwájú tirẹ́là tó ti lè overtake. kódà ní ìsinmi jẹ ti wá gbẹgbẹ kan èrò mẹ́rin mọ́mọ́ kó wájú. mẹ́rin ló kó wájú mọ́rúwá. lórí gbogbo làálàá rẹ̀ èló ló mú alẹ́. ìjọta jí bá gbàjẹ dáadáa kódà 2,500. sọ̀rọ̀ pé sí ọ̀gá lèmi ń ṣe 1,500 náà fọ́gàṣẹ́ ọmọọṣẹ́ ni 1,000 naira tá a bá ní àdàkọ láàrin ọ̀sẹ̀ kẹyẹ lónìí kò tó ṣe kankan lórílẹ̀‐èdè kò tó ṣe kankan náà ní ọgbà yẹn wọ́n. ṣé wàá rò pé ká tàlé wa ni. ó ti àtàlẹ́ orílẹ̀ tá a jogún. kí wàá lẹ̀ ń rò ẹ̀ díẹ̀ ìtẹ́ mi ń rò tí mo fẹ́ ká ṣe báyìí nìsín ọ̀rọ̀ kùrú tí ń bẹ ń ta yìí a lè fi ṣe bísíǹsì. lọ́nà wo. sọ ma pé baba ńlá wa baba sọ ma pé àwọn gbọ́ pẹ̀lẹ́ díẹ̀ wọ́n gbọ́ fá. kí ló kọ wọn mí mọ́. mo ti ngbà wọn sọ̀tọ̀ fún ọjọ́ sí ti bàbá sọ fún wa ó yẹ o ti ká orí ìwọ̀nba tewé tó gbọ̀tán mọ̀ sí èdè náà ṣẹ́ sí mi la so mọ̀ pé ń dún lára mi tí n bá ní àkópọ̀ tá a bá fi mú lọ gbòòrò tá a bá bẹ̀rẹ̀ sí ń ta àwọn èèyàn ojúmọ́ dúdú wọ́n máa ra ẹgbẹ̀rún márùn-ún náírà péré la máa ta àbí ọ̀pọ̀ jù. ọ̀dà mi ẹ̀kan dúdú ró fọjá rẹ̀. ọ̀dà já mọ́ ta 500 naira taba ń ta 500 naira ẹnì kọ̀ọ̀kan taba ta fún èèyàn mẹ́wàá sí. tó dá yín lójú pé wọ́n rà. tí jayé bá dé ní ìsìn ó rí i pé gbogbo calculation tó bá bá a ṣe ó rí i pa àpàwọ́ láàrin ọ̀sẹ̀ káàmọ́ ní 20,000. kàwé dé bó jẹ́ pé ìwé tiẹ̀ tó kà náà. ojúmọ́ tó ti mọ́ ṣá. Jayé. it's past 7 already. ẹ má ṣe bò ọ̀rọ̀ bá ṣe rówó ni ẹ bá wa sọ. bọ̀dá mi Àjàní bọ̀dá mi Àkànmú káàárọ̀. ǹlẹ́ ariwo yóò jí mi kí ló ṣẹlẹ̀ mú gbọ́gbé yín. ọ̀rọ̀ bá a ṣe là bá a ṣe ló lọ ni mò ń sọ. sóun náà ló jẹ́ ẹ kájọ báyìí. kì í sọ̀rọ̀ bá ṣe là á ti là already. a ti là. in fact a ti lọ́wọ́ bẹ́ẹ̀ ni kákan lọ́mọ ẹ̀ka owó ló kù. lóòótọ́. láti jọ́ tí mo ti mọ bọ̀dá Àjàní wọn sọ̀rọ̀ tó lọ́pọlọ rí òní ní first stage tí wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n sì ní tá a bá ti po gbogbo ẹ̀ pọ̀ pé àwọn. ó sì mọ̀ pé inú ọpọlọ tèmi náà ló ti jáde ẹ̀jẹ̀ mi. ètò ẹ̀kọ́lọ́lọ́ náà tó kí gangan lẹ fẹ́ jẹ́ ká ṣe kí lẹ̀ ń sọ gan. wọ́n á já sọ̀rọ̀ àlàfẹ́ ṣe ògùn koro. ẹnu dákẹ́ Àkànmú jẹ́ sọ̀rọ̀. ẹ jẹ́ kí bọ̀dá Àjàní sọ̀rọ̀. a ní a ṣe tewétegbò sọmọ pé ìwọ tó kàdé tradomedication. tradomedical science. exactly tewétegbò sá tàbá pòpọ̀. ògùn koro ń gbogbo ẹ̀ wọ́n ní. tó mọ̀ pé kòró ń bẹ́ ń ta tí àwọn yẹn bá mú a ti bá wọn lé mọ́ ẹ̀rọ ẹ wá mú àpò. ẹ wo ẹ dùn bí tẹ ẹ dé yẹn intenso yìí ò lè possible. kí mo sọ fún ọ. kò sẹ́ni tó máa ṣe tradomedical science àbí tó máa ṣe herbal medicine tí kò gbọdọ̀ má ní license. bọ̀dá Àjàní sẹ́yìn níní. ìtí mo jogún nù rẹ ọmọ yóò gbẹ́kọ̀ọ́. wàláì eléyìí ò mọ tí ń ṣe o. ẹ̀yin gọlẹ̀ mọ́ tẹ̀ sí. bàbá rẹ tẹ́ bá sọ pé olùkọ́ nǹkan pọ̀ èmi ni káwọn ọmọ tẹ́ má pè mí gbòòrò ni science student. sórí Jayé bá mi rẹ bàbá rẹ ìyẹn grandpa bẹ́ẹ̀ni tewétegbò náà ṣe tán ikú
sórí wọn gbélé bá mi lọ́wọ́ bá mi kàn yàrá gidi ni sórí bá mi rẹ ìfún rẹ ló sì jájẹ sórí mi tí bàbá lèmi jẹ sórí tí bá powó ìgbọ́. ìwọ ọ̀dájà ní ẹ̀ lè gba láì táwọn yẹn. Àkànmú ọ̀dà gbọ́dọ̀ mi yí ọ àbí. ó yé mi. jẹ́mi àti ẹ̀ dọ̀wọ̀ pọ̀. mọ́rúwá gan wulẹ̀ ti sún èmi náà wíwà tẹ́lẹ̀. ọ̀rẹ́ mi pé ìtẹ́ sọ̀hún ìgbà wo ni má fọkàn mi ìgbà wo ni. sórí 10,000 òsì bẹ́ẹ̀ nà dákẹ́ 10,000 òsì. ẹ láti yàgò kú ni o ẹ̀yin méjèèjì. 10,000 òsì tó ní lọ tó ń gbà lópin ẹ̀sẹ̀ ó ti mọ́ ọ la Ọlọ́run wà láì Jésù gbọ́ tí ń bá mówó wọnú ilé wa ò ní jẹ́ ń bẹ̀. níta ibà ìsì Àkànmú. èmi owó tí n bá tiẹ̀ rí wà láì ní ó tiẹ̀ lọ gba lébò mi. ó ti tán bá. tó mọ̀ pa. níta senu má sọ̀rọ̀ mọ́ níta senu sọ ma pé bí n pààyàn gbòòrò ni ṣùgbọ́n pan and pot àbí kí ni pan and pot protest inú kò sóúnjẹ ń gbòòrò nígbà bá tewétegbè tá a bá kó papọ̀ 500 naira táwọn yẹn bá rà tá a bá rí nǹkan mú wálé ẹ̀fọ́. ọ̀dà mi àlẹ́jọ́ ti tó ibo láti já wọn kiri tá a sọ ẹja lọ sí ń tà ṣe. ìwọ mọ̀ wọ́rì. bọ̀dá Àjàní. ewé ò lè tí. bọ̀dá Àjàní bọ̀dá Àkànmú ìtẹ́fẹ́sì lòdì sófin ìjọba alẹ́ Nàìjíríà àti tìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ mọ̀ pé ìjọba ní kó kálukú fìdí mọ́lẹ̀ rẹ̀ Ọlọ́run sì ṣe nípínlẹ̀ Ọ̀yọ́ ìjọba ti wá ní kí a máa rìn láàrin aago 2 àárọ̀ sáago 6 ìyún fẹ́ tó bá ní nǹkan gbòógì láti ṣe. nígbà àwọn èèyàn bá jáde náà làwa náà lọ tá fẹ́ ta á sì lè pawó wọlé. ìwọ tó bá sì ní nǹkan pàtàkì láti ṣe jókòó kó fìdí mọ́lẹ̀ èwo wá ní oògùn rọ́dàrọ́dà tẹ́yìn fẹ́ mọ̀ pò sẹ́fẹ́ mọ̀ sẹ̀mí àwọn èèyàn légbodò ni ẹ wò ó èmi ò lè fara mọ́ ẹni tó bá mọ̀ pé òun fẹ́ rìn lọ́nà kó lo àwọn bomú àti bojú face mask tíjọba ní ká máa lò kó sì jẹ́ wípé ibi tó fẹ́ lọ náà ló lọ kò sí pé ń yaba wò káàkiri ká sì máa tẹ̀lé gbogbo tí a máa tẹ̀lé ká máa fọwọ́ ká máa yàgò fúnra ẹni èwo wá ní oògùn àjàrà búkà tẹ́yìn fẹ́ mọ̀ pò. bọ́dà mi ẹ lọ má dà ikú ń tá fi. ewé ṣèjì láàárọ̀ iná ìlú bá wà jẹ́. kòró ń bẹ níta kòró ń bẹ níta ẹ̀yin. Àkànmú bọ́dà mi. ó ti wò ná lọ iṣẹ́ yá o ó ti àwọn adínú ọjọ́ wò ná lọ ẹ̀yin olù iṣẹ́ ti yá o. bọ̀bọ̀ olù yẹn dà tó ọmọ pàgídí ẹ pọ̀ tó o bá ilé lu nonsense wo owó rẹ̀ ò ní pé o ti yẹ bọ́dà mi ẹ̀yin náà tó táyìn ṣe. lùkúlùkú gbòde bí ti ń sàkọ bẹ́ẹ̀ ní ń sàbò kòrónà gbòde bí ti ń sàkọ bẹ́ẹ̀ ní ń sàbò lùkúlùkú gbòde bí ti ń sàkọ bẹ́ẹ̀ ní ń sàbò ẹ̀rọ kòrónà bá yín jẹ́ àpòwọ́ méjì àbọ̀ péré ni lọ́wọ́ ìlàbọ̀kọ̀ rẹ báyìí èyí tí ò lè ṣiṣẹ́ dáadáa lẹ́tẹ̀lẹ̀ yóò ṣe ní àṣekalẹ̀ yóò ṣe kíní jẹ́ lùkúlùkù kíní jẹ́ kòró ọyọ ẹni sùúrù ẹ wí lẹ́yìn ọ̀kọ̀ọ̀kan ìwọ́n bá tiẹ̀ ìwọ́n bá méjì àtàwọn gbowó. ní sẹ́ńjì ṣé ká fún yín méjì. kí ló ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ who are you people kí lẹ̀ ń ta bẹ́ẹ̀ what are you selling you are selling fake drugs. selling fake drugs. ọ́fíìsà ẹ̀ káàbọ̀ oògùn kòrónà ń ta ẹ̀yin náà ti ẹ̀gbẹ́lẹ́ ìlọ́fẹ̀ẹ́ kẹ́ lọ lólé kẹ́ gbọ́sẹ̀ wò. fún méjì. dúró mo bá yín sọ̀rọ̀ lọ́wọ́ jọ ṣe gba certificate lọ́wọ́ NAFDAC àbí NAFDAC ní kẹ́ máa ta fake drugs ṣé wọn bẹ oògùn tẹ̀ ń ta yẹn ó lè pààyàn àwọn àwọn ọ̀pá àkọ́kọ́ lọ sọ fún kí ni ẹ bá mi sọ shut up you see what I'm saying can you see ṣe rí nǹkan tí mo sọ ṣe rí sergeant arrest those people arrest those people this is tax force assassin mo bá yín sọ̀rọ̀ ìta ni ó fi wẹ̀ ló mú. oríire ò pé. where are you guys going where do you think you are going. mo fẹ́ lọ tọ́ ní sẹ́yìn lọ́tọ̀ mọ́. Sálọ̀kẹ̀ arrest them let's go. ọ́fíìsà ẹ̀ sùúrù. Ọlọ́run mọ̀ ṣàánú àwọn ẹ̀gbọ́n mi méjèèjì wọ́n mọ̀ ti mú iye èèwọ̀ Ọlọ́run wá gbà mí irú orílẹ̀-èdè wo gan la wá wà gan ná. àwọn èèyàn yóò sì máa rọ oògùn burúkú wọn mọ̀ pò fáwọn èèyàn mú èwo tún ni lúbúlúbú táwọn ẹ̀gbọ́n mi náà tó ti kọjá. hello young man hello. Why are you crying? Kí ló fẹ́ kún? ẹ wo àwọn ọgbọ́n mi méjì ni ẹ wo kọ̀lọ̀rọ̀ tí wọ́n fẹ́ yà mo sì kìlọ̀ fún wọn. mi ti study wọn from afar that is a long place. Kí ló ṣẹlẹ̀? ẹ wo bẹ́ẹ̀ ṣe rí gan bẹ́ẹ̀ lórí iṣẹ́ rí bẹ́ẹ̀ ṣe wo mi yìí mú wa. Má sunkún my brother. Èmi ni wọ́n pè ní barrister gbogbo ẹ̀ alias the law. Ọlọ́run ṣeun. Mo ti ní 45 years of experience in policing, in thieving, in criminaling, in bailing and in arrested. ẹ wo irú yìí gangan báyìí ni mò ń wá torí Of pé course. àwọn ẹ̀gbọ́n mi wọ́n ti wọ gàwó. Mo ní oríṣiríṣi experience interlocutory, ex parte and furthermore. ẹ mọ̀ jẹ́ n sọ̀rọ̀ jù sẹ́ni bọ̀dá mi Àtàjàní àti bọ̀dá mi Àkànmú wọ́n ti wọ gàwó báyìí. Lọ́nà wo? mo kìlọ̀ fún wọn títí ogun búkú kan ní ẹ̀mọ̀ ọ̀rọ̀ fáwọn èèyàn. Ìwọ má worry. Èmi ni wọ́n pè ní Lord of Criminal Charge and Bail in the whole of Oyo State. Even governor ó ní complimentary card mi dání. Furthermore, ilé wa ò jìnnà síra wọn. You know what I'm saying?
business everything èmi mo take care má worry 30,000 naira per hour. ẹ dákun owó yín yẹn wá pọ̀ díẹ̀. ṣé ibẹ̀ ṣé wo mi mò ń ṣiṣẹ́ lóòótọ́ ṣùgbọ́n 10,000 péré mò ń gbà lóṣù àwọn owó oṣù yìí gan wọn àti ìfún wa ẹ bó lẹ́sìn bá ń já wálé ẹ dákun jọ̀wọ́. Well, you can also be my grandson but ṣé o mọ̀ pé gbajúmọ̀ lọ́ọ̀yà làwa I'm a barrister jẹ́ kí n ṣe fún ẹ ní 15,000 per one you know. ẹ wo 2.5 lèmi ó san o 2.5 ní àkóso owó ẹ̀yin náà mọ̀ pé kóró wa ń ta tí ẹ bá ṣe àwọn ẹ̀gbọ́n mi tí wọ́n ya létí lápá àwọn méjèèjì pọ́blẹ́mù tí ọjọ́ ìdílé wa ní. má worry máa sáré draft bẹ́ẹ̀lì wọn you know mo 2.5 yẹn náà wá so máa jẹ́ 5,000 papọ̀. àdúrà tí inú gbà 2.5 yẹn. o ṣe má ti ṣàdúrà jìnnà ní tó máa jẹ́ kó ṣàdúrà wá realize it very soon má gbàgbé mówó yẹn wá kó tó di pé wà ó ṣe bá card number lẹ́pẹ̀ tí ń gba yín transfer ní. corona ti affect gbogbo bank wọn lè pín gbogbo owó yẹn fún wa just bring the cash má worry. mo tún ra mọ́ra pé fi jẹun èmi àtẹ̀gbọ́n mi lẹ́tọ́ fẹ́ gbà tó lọ́jọ́. ẹ ṣàjẹ́ kí wọ́n bọ̀. owó yẹn ṣe wá dọ̀tí báyìí. àkọ́gbọ́dọ̀ má dọ̀tí bórí òru ẹnu jẹ là ń bá gà kí ọlọ́sàn wa lásìkò kúrò yìí. sún síwájú díẹ̀ náà sún síwájú díẹ̀. ok sir ẹ ṣe gan sir nígbà wo ṣe tó ti sẹ́yìn. ọ̀kadà stop yá lọ. ẹ gbà mí o ti lọ́mọ ti sá lọ wọ́n tún ti gbá mi lásìkò kòró ìwọ lọ ọ̀rọ̀ mi sáfẹ́fẹ́ tàbí fry pan to fire báyìí àwọn ẹ̀gbọ́n mi ti wọ́n ga wọ́n tún ti gbowó lọ́wọ́ mi lọ ọlọ́wọ́ dá o ẹ̀wọ̀ bá lálẹ́ bá jẹ́ oyè yá láàárọ̀ níjó dàbò yìí ẹ tún gbá mi mọ́ tara mi lásìkò kòró yìí lówó lọ́mọ ọlọ́mọ mọ̀ jẹ́ kí ìyá jẹ mí torí ọlọ́wọ́ ẹ̀gbọ́n mi àkànlé ẹ̀gbọ́n mi àjàlí tí ẹ wò ó ti bá ṣe pé fún yín pẹ̀kú tí ẹ lè ràn yín bí ẹ wà náà ti yín ti bá yọ̀ rẹ ti ọlọ́wọ́. ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká gbọ́ràn sí òfin fífìdí mọ́lẹ̀ láti ọwọ́ ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ níbí láti aago 7 àṣálẹ́ di òwúrọ̀ ní aago 6 ni ẹ jọ̀ọ́ lágbára Ẹlẹ́dùà àrùn lùkúlùkù kòrónà yìí kò ní bá wa o kò sì ní ya ilé wa o àṣẹ. ilé-iṣẹ́ Akewi Art House Limited ló ṣe àgbékalẹ̀ eré ìtàgé rédíò yìí ẹ sì lè kàn sí wọn lórí ìkànnì ayélujára wọn www.akewiarthouse.com àbí lórí aago wọn 002-519-7198 002-519-7198 òǹkọ̀tẹ́rẹ́ náà ni Enoch Anoluapo Òjó Tísà. àwọn òṣèré ni Àdìsá Olúṣọlá Ọ̀kẹ́ Joseph Àjàyí Solomon Olúṣẹ́gun Ayọ̀adé Ọlọ́nàdé Joy Ògúnlékè Ayọ̀mídé Ògúnṣínà Mọ́bísọ́lá Adédòkun Bùnmi Títílọpẹ́ Ọlájíre àti Enoch Anoluapo Òjó Tísà. ẹ fojúsọ́nà fún àkọ́tún ipa mìíràn lórí ìkànnì ayélujára GVBN lórí Facebook www.facebook.com/GVBNRadioTV ó dìgbà.